Who are you? Who are you? Wọ́n sọ pé wọ́n ti pa. Who are you? Hello. Tọ́mọ tó ṣọba fẹ́ gba contract 10 million naira. Wọ́n lè fi 5 million naira ṣe báyìí. Who are you? I'll join you soon, sir. Tọmọdé bá lọ gbọmọ ìyá ìyá ṣe kí àgbọn sísè. Ta ni ìyàwó? Mi ò bẹ tó jẹ́ o. Iṣẹ́ ti ṣe o. Ọdúnládé Adékọ́lá rèé o nínú sinimá titun. Who are you? Ta ni ẹ́? Ikú tó dàgọ́ bójú tó ń pa gbogbo èèyàn kiri. Who are you? Ta ni ẹ́? Small World Film Production eléyìí táwọn yọ̀gbọ̀rọ̀ ọ̀rọ̀ ni. Ọdúnládé Adékọ́lá who are you? Ta ni ẹ́? Kọ́lá kí pẹ́! Action pack movie lélẹ́yìí. Full of suspense ni. Ẹ̀wọ̀n kú tó ń bọ̀ máa rìn tọ́ mọ́ òfurá. Ikú dẹ̀dẹ̀ ẹ̀gbọ́. Ó dàgbọ́ bójú ó ń sẹ́sà kápá kúkúrú pàjẹ́kù. Who are you? Ta ni ẹ́? Ara ọ̀run ni àbára ayé. Ọkùnrin ni àbọ̀bìnrin. Akúrú yẹjọ́ ni àbí àgùntàn sọ̀lọ̀. Who are you? Ta ni ẹ́? The hard criminal. No mercy, no pity. Àkùfọ̀ ẹ̀gò tó dúró tìkára. That warrant. Mission that must be accomplished. Sinimá titun Who are you? Ta ni ẹ́? Fúnmiláyọ̀ Adébísí ló produce yẹ. Kẹ́ni Láre ló direct yẹ. Starring Ọdúnládé Adékọ́lá. Oṣù Adéolú. Mr. Silva. Láti Fọlárin. Mukare. Bọ́sẹ̀ Akíọ́lá. Fúnmiláyọ̀ Adélùsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Who are you? Ta ni ẹ́? Subtitled in English. Àti gbéjáde bá sórí VCD ní Kọ́kàságbà. Marketed and distributed by Small World Productions Nigeria Limited. EU 18 and 19. Movie City. Arena Shopping Complex Bọ́lájí Oṣòdì Lagos. Telephone 002-536-3601. Ó tún wà lọ́dọ̀ DDA Production Arena Oṣòdì àti káàkiri mi gbogbo. Sinimá titun Who are you? Ta ni ẹ́? Eléyìí ni kẹ́rẹ́kẹ́ wo mo fọwọ́ ẹ̀sọ́ yá ká. Ó ti jáde grab your